nation. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́, èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún, ṣe ni wọ́n ń fà wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo, ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá, èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún, àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn, àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan, níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn, àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa, àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn, àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó, àwọn ló ń lọ, ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn, àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ, ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn, àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́, Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́, Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó, oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́, Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan, dára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́, Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ Ìgbòho tán fi láti pé kó kú, a ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́, Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́, a padà sílé tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́, Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn
ìjà ó lẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ́ bá dẹrù Fúlàní ẹ ti dáràn, wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation. Àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ̀ orógbó. Ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́. Wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó. Àgbà tí ó kẹ́hù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Exodus orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrin sí ìkẹjọ ṣàlàyé pé Olúwa bá wa dá májẹ̀mú láti fún wa ní ilẹ̀ ìlérí. Ó gbọ́ ìrora wa nítorí tí ó jẹ́ Olúwa tó mú wa jáde kúrò lábẹ́ ẹrú tó sì gbà wá gẹ́gẹ́ bí ènìyàn ara rẹ̀. Ǹjẹ́ kò wá tọ́ láti dúpẹ́ lọ́wọ́ Adẹ́dá tó gbòmìnira ilẹ̀ Yorùbá nation fún wa nínú àrídájú ìrètí. A dúpẹ́ o. Ó tọ́ fún gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjìrè nílé lóko àti ní gbogbo orílẹ̀-èdè láti darapọ̀ mọ́ Yorùbá Nation Christian Association Yonka fún ìpàdé ìsìn ọpẹ́ aláàdọ́rùn ọjọ́ lórí òmìnira ilẹ̀ Yorùbá 90 days praise and thanksgiving service for the independence of Yoruba nation. Tá a pè àkórí rẹ̀ ní ògo fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to the Almighty God in the highest. Ògo fọ́lọ́run o fún ìdáhùn sí àdúrà òmìnira ilẹ̀ bàbá wa Yorùbá. Ọjọ́ ìsinmi ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá Sunday 23rd of October 2022 sọ́jọ́ ẹtì ogúnjọ́ oṣù kìíní 20th of January 2023 láwọn àdúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́ láàárọ̀ àti láṣàlẹ́ pẹ̀lú àṣẹ ilẹ̀ Odùduwà àti ìṣẹ̀kẹ̀rẹ̀ lọ́wọ́ olúkúlùkù fún ti jótayọ̀ òmìnira ilẹ̀ Yorùbá. Aago 9 sí aago 11 òwúrọ̀ lẹ́tọ̀ àràárọ̀ lójoojúmọ́ yóò máa wáyé. Aago 7 ìrọ̀lẹ́ sí aago 9 àṣálẹ́ lẹ́tọ̀ kejì lójoojúmọ́ fún 90 ọjọ́ gbáko. Gbogbo ọjọ́ Sátidé láàrin àkókò yìí láwọn máa ń fàyè sílẹ̀ fún ìdàpọ̀ orí ẹ̀rọ ayélujára Zoom program bẹ̀rẹ̀ láti aago 8 àṣálẹ́ sí aago 10 West African Time Yorùbá Nation Time. Nígbà tí ètò yóò wáyé láago 3 sí aago 5 ìrọ̀lẹ́ Canadian Time. Òǹkà ojú ọjọ́ orílẹ̀-èdè Canada ní gbogbo ọjọ́ Sátidé láàrin àkókò yìí. Àkànṣe ètò ìyìn àti ìdúpẹ́ yìí kò láàwẹ̀ lọ rárá o. Káṣí àti fọpẹ́ fọ́lọ́ Elédùmarè ni fún àwọn àkàkà tó oore mélòó la ó kà nínú ẹ̀yìn Adépèlé. Ṣé ní ti ìfilọ́lẹ̀ ẹgbẹ́ Yonka káàkiri gbogbo ìpínlẹ̀ Yorùbá àti ibi gbogbo táwọn ọmọ Odùduwà wà lágbàáyé ni ká sọ ni. Àbí ti àṣeyọrí àwọn aṣáájú ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá leaders of Yoruba Nation's independence bíi bàbá wa Professor Banji Akintoye, bàbá wa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà àti màmá wa Abíọ́lá Onítìrí pẹ̀lú àwọn akíkanjú míì. Àdúpẹ́ o gbogbo ọmọ ilẹ̀ Yorùbá
lẹ́tọ̀ ìdúpẹ́ yìí kan gbọ̀ngbọ̀ngbọ̀n. Má gbàgbé darapọ̀ mọ́ Yorùbá Nation Christian Association Yonka láti yan ọba ọ̀run fún 90 ọjọ́ 90 days praise and thanksgiving service fún òmìnira ilẹ̀ Yorùbá tó dé yìí ọjọ́ 23rd of October 2022 to the 20th of January 2023 lẹ́tọ̀ náà. A kú oríire o gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Global Media, Koiki Media, Ọmọlúkà Great TV, Ìjìnlẹ̀ Marcus Media ni wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ onígbàgbọ́ òmìnira ilẹ̀ Yorùbá Yorùbá Nation Christian Association Yonka láti ṣàgbátẹrù ètò náà. Gbóòsà ọmọ ló ń gbà ọjà kábíyèsí Olódùmarè ọba tó láyé. Ọba gbà ọba gbò ọba gbà gbòógbì ọba gbáǹkọgbì ọba tí ò níbẹ̀rẹ̀ ọba tí ò lópin ọba tó lọ kọrin kése ọba tí ò láfiwé ọba tí ò láfijọ ọba kan lánàá ọba kan lónìí ọba kan títí ayérayé ọba tí ń jẹ́ ìmíní má ṣe bẹ̀rù kábíyèsí Èdùmàrè ọba tó tó wọ́ kẹ̀kẹ́ ibi ìjà ògbéni níjà kẹrù ògbé oníjà wa máa sọ pé kábíyèsí ìran tó báyìí wọ lọ́hùn kábíyèsí Olódùmarè ọba tó ti wà káyé ó tó wà ọba tí ó máa wà nígbà tá yóò bá tó ní sí mọ́ ọba tí ó tún máa bẹ nígbà tá yóò tún máa bẹ kábíyèsí rẹ̀ Èdùmàrè ọba tó tó ọba tó lànà ọba tó lónìí ọba tó ṣàtìlẹ́yìn lẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì ọba tó ti àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ọba tó ti ìran Yorùbá lẹ́yìn mo ṣe kábíyèsí rẹ̀ Olódùmarè ìwọ nìkan lọ́ba mo fògo fún ọ ìwọ nìkan ni ó máa forí mi balẹ̀ fún ìní forí balẹ̀ fún ìsàkànkàn. I have every reason to praise and glorify my God because He is the only God. Ọlọ́run ò pé méjì, ẹyọ kan ṣoṣo lọ́lọ́run. It's just orúkọ kan fi ń pè ló yàtọ̀. Àwọn kan ń pè ní Allah. Àwọn kan ń pè ní Jehovah. Àwa ẹ̀yà kan náà dẹ̀ tún ń pè ní Olódùmarè. Àwọn kan ń pè ní Ubangiji. Àwọn kan ń pè ní Yahweh. Bẹ́ẹ̀ bá ṣe pé ẹnìkan ṣoṣo lẹ́ rí fàásì, òun ni ọba ọ̀run tó dá ayé tó dá ọ̀run tó gbé ilé ayé yìí kalẹ̀ pẹ̀lú àdìtú àràmàǹdà ọ̀tọ̀ tí ò yí ẹnikẹ́ni ọ̀nà tó gbà tó fi gbé ilé ayé kalẹ̀. Ṣẹ́rí iṣẹ́ Ọlọ́run lórí Yorùbá Nation Ọlọ́run ti endorse ẹ̀yin tẹ́ ẹ̀ ń kánjú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ kánjú Ọmọlúkà àràjẹ ẹjọ́ mọ́ ìdá ọ̀lẹ́fẹ́ declare ìdá ọ̀lẹ́fẹ́ sọ̀rọ̀ ìdá ọ̀lẹ́fẹ́ ṣe mo sọ fún yín ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ abẹ́ni tó jẹ́ ò bá rí nǹkan àwa tó jù mo sọ fún yín tẹ́ bẹ́ẹ̀ yín ò tiẹ̀ jáde báyìí wọn ò rí yín àwa tá à ń gbójú tá à ń kọ́ ṣé ẹ rò pé inú tiwa òdùn kan gba Yorùbá Nation ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan ṣe rò pé inú mi òdùn kan gba Yorùbá Nation ni ìdùnnú àti èrè tó pọ̀ jù fún mi nínú ọ̀rọ̀ Yorùbá Nation oníkan gba Yorùbá Nation ní ọdún yìí kó tó tó ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìrìn ni mo free láti rìn tẹ́lẹ̀ tó jẹ́ pé lákòókò èmi ò lè rìn mọ́ with many reasons ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí ìmọ̀ yin Ọlọ́run lógo ni ẹ tún rò pé ò ní information lè ní yóò kẹrù pé information èyí tá a sọ fún yín náà information ni ẹ wá share kẹpin share it and let it go. Information tí mo mú wá fún yín information tó jẹ́ ní tó dẹ̀ dáa ni ṣùgbọ́n kì í ṣe information bí irú àwọn ilé ìta tó mú wá lánàá kẹ́yìn kan máa rò pé bóyá ní tí mo fẹ́ sọ mi ò sọ anything ṣùgbọ́n tí mo fẹ́ sọ information ni àmọ̀ràn dẹ̀ ni message dẹ̀ ni látọ̀dọ̀ àwọn bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá wa Sunday Ọmọdéyẹmọ àti màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá message ni so mo fẹ́ kó ní kálukú yín gbà á gẹ́gẹ́ bó ṣe fi rán mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà pè náà fi ọ̀rọ̀ yìí rán mi mo dẹ̀ fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ dìímú kẹ́ mọ̀ ń sìn o tó o bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá o gbọ́dọ̀ pín tí mo fẹ́ sọ yìí o gbọ́dọ̀ rìn kó jáde sọ́dọ̀ àwọn ọmọ Yorùbá tó kù
tí mo dẹ̀ fẹ́ wá ṣàlàyé ẹ̀ fún yín ọ̀nà méjì ló pín sí méjì. Àkọ́kọ́ nínú ẹ̀ ni wípé tẹ́ bá wo topic mo ní panic among Yoruba enemies. Oh, mo ti fi kọ enemy singular. Anyway, àwọn ọ̀tá ìran Yorùbá wọ́n ti dìde, wọ́n tún ti di àmùrè wọn ju ti tẹ́lẹ̀ o, àṣírí yẹn tún jáde o. Nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí, today is Saturday, ọ̀sẹ̀ tá a lò tán yìí, àwọn ISWAP and Boko Haram and herdsmen don't dispatch wá sílẹ̀ Yorùbá. They are not less than 10,000. Gbọ́, àwọn ISWAP members, Boko Haram àtàwọn herdsmen, àwọn darandaran ó ti yé yín, don't dispatch, tó kó wá sí ilẹ̀ Yorùbá, wọ́n lé ní 10,000. Ṣé wàá mọ ibi tó fọ́nì sí? Mo ń sọ eléyìí ni ó dẹ̀ níbi tí mò ń lọ, oníṣẹ́ tán rán mi tí màá jẹ́ fún yín. Mo wá sọ eléyìí fún yín kẹ́ ẹ lè mọ ibi tẹ́ ẹ máa jẹ̀ sí, kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa rìn. Ní ọjọ́, mo rò pé ọjọ́ bíi 3-4 sẹ́yìn ẹ̀yìn kan máa rí tí Ọláyọmí Kóìkí ó pòsì àwọn nǹkan kan síta lórí pláfọ́ọ̀mù ẹ̀ wípé àwọn gba information pé àwọn Boko Haram kan wọ ìlú Àkúrẹ́ ní agbègbè kan tá pè ní Àwùlẹ̀ nílùú Àkúrẹ́. Ó sọ ó dẹ̀ ti bọ́ sọ́wọ́ alẹ́, mo ní láti wá bẹ̀rẹ̀ sí ní ṣe findings. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe findings. A bẹ̀rẹ̀ sí ní pè títí tí aago kan òru, mo bẹ̀rẹ̀ sí ní contact gbogbo àdúgbò tó ń sọ yẹn. A ṣe findings, wọ́n wá sọ fún wa, wọ́n ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣúọ̀ yìí pé ẹ rí Fúlàní ní gbogbo agbègbè yẹn, wọ́n ní kò sí tó jọ bẹ́ẹ̀. Ó dá yín lójú pé kò sí tó jọ, wọ́n ní kò sí. A pè láńlọ́ọ̀dù kìíní ládùúgbò yẹn, a pè láńlọ́ọ̀dù kejì, a pè láńlọ́ọ̀dù kẹta, a pè láńlọ́ọ̀dù kẹrin, a pè karùn-ún, a pè kẹfà. Just to make sure pé mo ìdí òtítọ́ múlẹ̀, wọ́n ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Mo wá sọ fáwọn warriors wa, mo ní ètò ẹ̀yin náà ti gbọ́ bó ṣe ń lọ bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀, ẹ jẹ́ ká tún kọjá sànọ́dá another aspect. Nígbà tí ilẹ̀ wa mọ́ ní ọjọ́ tí wọ́n sọ pé wọ́n àtàkì ní ọ̀nà àgbègbè ibi tí mo ti kọjá lọ́jọ́ yẹn, mo wá dúró, mo ń ra nǹkan, mo rí àwọn Fúlàní bíi méjì kan. Mo wá bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ wọn. Àwọn méjèèjì wọn ò nílò àti sọ fún pé Fúlàní làwọn ẹni ìkẹ́ tó mọ̀ pé Fúlàní. Wọ́n ti múra ìmúra wọn, wọ́n ti dá nǹkan bo ọrùn bọ́n ṣe máa ń dà bo ọrùn. Mo wá tọpasẹ̀ wọn, mo rí wọn títí wọ́n wá lọ gbé ọ̀kadà. Bọ̀ kó má dàbẹ́ ni pé bóyá olúwa ẹ̀ ń wá nǹkan tí ò sọnù kiri. Mo wá fi wọ́n lẹ̀, wọ́n gbọ́kadà wọn lọ really. But ọ̀nà ibi tí wọ́n ti ń gbàbọ̀, ń pọ̀ lọ́bẹ̀ yẹn lọ́nà Ìrẹsẹ̀. Ẹ̀yin tẹ́ bá mọ Àkúrẹ́ dáadáa ẹ mọ̀ ní ọ̀nà Ṣàgàrí. So nígbà tí ilẹ̀ máa wá mọ́ information wá tó wa lọ́wọ́ yìí pé àwọn Fúlàní tó sọ pé wọ́n rí lọ́nà Àwùlẹ̀, pé kì í sọ̀nà Àwùlẹ̀ o, pé Ìrẹsẹ̀ ni wọ́n lọ o. Ibẹ̀ gangan náà ti rí wọn pé as a matter of fact pé àwọn Àmọ̀tẹ́kùn ti lọ bẹ̀ tán ti kó wọn. Mo wá ní okay, in that case mo wá bẹ̀ sí ní make move, mo rìn, mo lọ sápá bẹ̀ yẹn, mo bẹ̀ sí ní wo bí kan ṣe ń lọ. Mo wò lọ́tùn, mo wò lósì, mo rí pé àwọn Àmọ̀tẹ́kùn wà ní gbogbo ọ̀nà yẹn pátápátá, wọ́n lọ rabidi lọ́nà yẹn. Adẹ̀gbẹ́ mi wọ́n ti kó lára àwọn Fúlàní yẹn, lára wọn tán rí kó táwọn Àmọ̀tẹ́kùn rí kó wọ́n ti kó wọn lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín kinní yìí. Kẹ́dẹ̀ fún mi ní kọ́mẹ̀ntì yìí dáadáa. I need your comment. So in short, mo wá discover yìí pé lára wọn ló wá sí ìgboro lọ́sàn-án tèmi fojú ara mi rí yẹn. Tọ́ndẹ̀ ti ní àwọn plan sílẹ̀ fún alẹ́ ọjọ́ yẹn. Nígbà ó máa di ọjọ́ kejì àbí kẹta sí, wọ́n jí alàgbà kan ní àdúgbò yẹn, wọ́n sọ fún wa pé wọ́n jí gbé. Ní ọjọ́ kejì, ọjọ́ yẹn náà ni ìgbà tí ilẹ̀ máa fi mọ́, náà sọ fún wa pé wọ́n jí ẹnìkan gbé. Ẹni tó dẹ̀ jí gbé kì í ṣe èèyàn yẹpẹrẹ ládùúgbò yẹn. Ó dà pé bóyá oníṣẹ́ àmọ̀nà àdúgbò gan-an, bóyá vice dẹ̀ ni àmẹ́lẹ̀ tán ló dì mú, ṣùgbọ́n ó wà lára àwọn tó fẹ́ jọba nílùú ibi tó wà. Wọn ò tí ì dé adé fún òbọ̀, ó dà pé ti confirm pé òun lájọba, wọ́n jí gbé lọ. Èyí tí mò ń gbìyànjú àti sọ fún wa ni pé ṣé ara àwọn people tá à ń sọ yìí, ẹ̀yin ọmọ Yorùbá, èmi ò ní tọ́ra mi o,
àwọn leaders wa in tó yẹ kán sọ ni wọ́n sọ pé kò ní sógun kò ní síjà. In tó wà ńlẹ̀ yìí ẹ̀yin ọmọ Yorùbá lẹ sọ pé ẹ fẹ́ ogun. Àwọn tẹ́ ń wò yìí wọ́n múra ogun pẹ̀lú yín, wọ́n ti múra ogun yín tán. Wọ́n ti prepare yín tán. Ẹni tó bá wù kó jí kó sọjí bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹni tó bá wù nínú yín kó sọjí kó dìde kó shine eyes ẹ̀ kó lajú ẹ̀ lẹ̀. Wọ́n bá sọ fún yín pé kò sógun ẹ̀ ń tọ́ra yín jẹ ni o. Kí ni kò dá mi lójú lórí ọ̀rọ̀ pé a fẹ́ lọ yìí tá a bá declare tó ò bá wa jà torí boundary wọ́n á bá wa jà torí kinní kan ṣáà ni. Kámú yẹn gan sẹ́gbẹ̀ẹ́ ṣe é ráwọn tá à ń sọ yìí ẹ̀yin ọmọ Yorùbá lẹ ní conscience, ẹ̀yin ọmọ Yorùbá lẹ ní ìfọmọnìyàn ṣe lẹ mọ́lọ́kàn tẹ́ ẹ̀mí ènìyàn jọ lójú. Àwọn tá à ń sọ yìí ẹ̀mí èèyàn jọ wọ́n lójú o. They are ready for you. They are ready for you. Reality ni mo bá fún yín yẹn o. Ẹ̀yin lẹ ready. Àwọn ready fún yín. Mind you, mo ti sọ eléyìí ó ti lọ. Mo wá ní àmọ̀ràn àti message tó jáde látọ̀dọ̀ àwọn leaders wa. Ẹ wá gbọ́, because I won't be long lórí program lẹ́ni. This is weekend. Mo fẹ́ kí everybody lọ enjoy ara ẹ̀. Èmi gan fẹ́ wo ball. Ọmọ Arsenal ni mí. Ẹ̀yin ọmọ Arsenal ọwọ́ ọ̀yìn dà ẹ jẹ́ kí rọ́wọ́ ọ̀yìn o. Mo ti wà Arsenal more than 15 years. Mi ò ṣẹ̀ débẹ̀. So kò dẹ̀ sún wa ọjọ́ láti rúpò wà pariwo. Adẹ̀wà gbà ń ṣe ẹ̀yin kan wá pariwo ẹ ṣọ́ra yín o. Ẹ bá mi gbé kọ́mẹ̀ntì yín síta ẹ̀yin ọmọ Arsenal. Ẹ jẹ́ ká nà wọ́n nínà fún náà ká nà wọ́n ànàrà. Yes, listen to me attentively now. The first message ni wípé lẹ́ẹ̀kan sí a máa pariwo títí tá máa fi ṣe declaration yẹn ni, and the declaration can be tomorrow. Ó lè jẹ́ ọ̀la, ó lè jẹ́ ọ̀túnla, ó lè jọjọ́ mẹ́rin. Anytime ni declaration yẹn lè jẹ́. Tèmi ni pé múra sílẹ̀. Ẹ jẹ́ kọ́rọ̀ tó wà nílẹ̀ yìí kó dàbí ọ̀rọ̀ Bíbélì tó sọ nípa wúńdíá 10 táwọn 5 gbọ́n tí 5 ò gbọ́n. Ẹ̀yin tó bá wù tẹ́ ẹ̀ gbọ́n kọ́pọ̀ tí yín nìyẹn. But ẹ̀yin tó kù mo fẹ́ kẹ́ wise ẹ̀yin ọmọ Yorùbá. Prepare yourself sílẹ̀. The declaration anytime the declaration lè wáyé. Tó o bá prepare ara ẹ sílẹ̀ the declaration yẹn, then it is left for you. Listen now, ẹ̀yin ọmọ Yorùbá, most especially ọmọ Yorùbá tó bá wà ní ilẹ̀ Fúlàní àti Haúsá, Òkè Ọya aládà, ẹ̀yin tẹ́ bá wà lókè Ọya, etí yín mélòó? Ìgbọràn máa sàn ju ẹbọ rírú. Mo ń sọ mò ń tún sọ. Tí declaration bá wáyé, àwọn people yìí opportunity náà máa fi ṣe o. Opportunity tán dẹ̀ fẹ́ fi ṣe ni wípé wọ́n máa lo excuse yẹn. Wọ́n á ráyè pa àwọn tó bá yẹ káwọn pa. And mind you, táwa bá declare, a ní lọ́kàn láti pa àwọn Fúlàní tàbí Haúsá tó bá wà lọ́dọ̀ wa. Tiwa ni pé kán tẹ̀lé òfin tiwa. Ìtàwa bá fi lélẹ̀ kán follow ẹ̀. Ẹni tí ò dẹ̀ tẹ́ lọ́rùn kó jáde kó padà sórílẹ̀-èdè tiẹ̀. Ìtàwa ní lọ́kàn tiwa nìyẹn. But àwọn tó bá declare, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kọlù yín o ẹ̀yin ọmọ Yorùbá. Kò sí tó kàn mí pẹ̀lú ọmọ Ìgbò. But ọmọ Yorùbá mò ń sọ mò ń tún sọ. Reality pọ́nbélé lèmi sọ fún ẹ. Wọ́n á kọlù yín. Ó sàn Màámi Florence Ọlọ́run á pọ́n yín lé ojú òní tì yín. Thank you for the super sticker. Wọ́n á kọlù yín. Ó dára nísànyí kó ẹ tètè fa etí yín méjèèjì kẹ́ máa bọ̀ lé. Ìbá aṣọkùnrin, ìbá aṣọbìnrin, whatever you have, whatever you possess, now tètè fi ilẹ̀ kó rọra padà sí ilé jẹ́jẹ́. Eléyìí tó bá ṣe é tà á. Mo sọ fún yín ọ̀rẹ́ mi tí mo ní sí Kẹ́bì tó ó ní hotel, ó ní electronic shops níbẹ̀ and some other investments. Ó gbé gbogbo ẹ̀ta ní ó sá àsálà fún ayé ẹ̀. Náà ó rọra mú wálé gbò délé, ó rọra gba yàrá kan àti pálọ̀, ó rọra ń gbé like joke, ó rọra kọ́lé, ó gbéyàwó àtọmọ ẹ̀ sí.
like joke ó bẹ̀rẹ̀ business ó ra ibi tó fẹ́ ṣe owó ibi tó tà lọ́hùn-ún ó rọra túnṣe bí ó gbá àwọn ọmọ ẹ̀ síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní tajà ń bẹ̀. Today bẹ́ẹ̀ fẹ́ ra báàgì tẹ́ bá fẹ́ ra trailer rice nsìn ó máa tà fún yín ó ti establish ara ẹ̀ bí òun náà ti bẹ̀rẹ̀ sí ní ó ti move. Tẹ́ bá fẹ́ ra trailer rice ó máa tà fún yín ẹ pè é sí ní ṣé trailer kan lẹ ní ìdádọ́dọ̀ yín right now. Ẹni tí Ọlọ́run bá kọ pé ó máa ṣoríire kò síbi tó o bá dé láyé ọ́ ṣoríire náà ni. Bàbá ó lè ẹ̀yin gan gbàgbọ́ pé ìlú ní í ṣe ẹlòmíì wọ́n lè sọ pé kó yí ìlú padà kó kúrò níbẹ̀ kó lọ sí ìlú míì á mú kí á ṣe. Ṣùgbọ́n tí Ọlọ́run bá kọ èmi máa ń gbàdúrà ọlá iyì ẹ̀yẹ tó máa ní condition Ọlọ́run má ṣe fún mi. Eléyìí tá ní condition nínú yẹn mi ìfẹ́. Eléyìí tó jẹ́ pé kò sí ibi tí mo bá tẹ̀ Ọlọ́run máa gba ibẹ̀ fún mi ìyẹn lèmi fẹ́ tèmi àdúrà tí wàá gbà fà yí ẹ nìyẹn pé wọ́n Ọlọ́run o ibikíbi tí mo bá fẹsẹ̀ mi padà tẹ̀ bá bẹ̀ fún mi o ti tẹ ilẹ̀ Haúsá náà o ti tẹ ilẹ̀ Òkè Ọya Ọlọ́run dẹ̀ gbà fún ẹ tó o bá tún padà wá sílẹ̀ Yorùbá tó o tẹ̀ ẹ́ Ọlọ́run á gbà fún ẹ bákan náà. That is the reality. So ẹ nílò àti doubt ṣé ti bá délé báwo mo ti fẹ́ ṣe ọgbọ́n mo fẹ́ dá ẹ̀nà mo fẹ́ gbà rárá o má don't even doubt it. All you have to do is múra kó padà wálé. Èyí tó bá ṣe é tàtà wá fi establish. Bó jẹ́ ilẹ̀ ló rà kọ́ níwọ̀nba kékeré kò ṣe tí ò bá dẹ̀ tó bẹ́ẹ̀ wá lè look for somewhere. Mo sọ fún yín aláwọn tó fún wa ní àwọn yàrá kan àti odidi ilé tó ń gbé dà sílẹ̀ pé ẹni tó bá rẹ́dì tó bá wá lọ́tòkè Ọya tó nílò ìrànlọ́wọ́ ẹ jẹ́ ká mọ̀ ká fún wọn ní yàrá kọ́ tiẹ̀ sì sẹ́tù síbẹ̀ fún bí oṣù bíi 6 tàbọ́dún kan tó lọ gbalé tàbí kan tó bẹ̀rẹ̀ sí ní sanwó. Àwọn ọmọ Yorùbá kan náà sọ bẹ́ẹ̀ fẹ́ mi o. So àmọ̀ràn eléyìí fún ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lókè Ọya ni o. Ẹni bá létí kó gbọ́ ẹni bá létí kó fi gbọ́ ẹni bá lọ́gbọ́n kó gbà o ẹni bá létí kó fi gbọ́ o ẹni bá lọ́gbọ́n kó gbà o ohun tẹ́mi Ọlọ́run wí fún Yorùbá o ẹni bá tètè gbọ́n sí kó gbọ́n tá à ń sọ àmà kétò. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ mọ̀ mo máa kétò ẹ̀ mà ní mi ò kétò ẹ̀ ní mi ò pariwo tó mo pariwo torí tí mò ń rí lèmi ń sọ fún yín. Mo sọ fún yín sì pé tí ìpè ọ̀sẹ̀ 2 àbí 3 tí mo sọ wípé mo rí àwọn buses èmi fojú mi rí wọn ò fi pàtàn. More than 50 to 60 buses tí gbogbo wọn lòdù sójà mo dẹ̀ ń béèrè lọ́wọ́ yín pé kí ni guarantee kí ni assurance that they were soldiers. Ẹ̀yin ọmọ Yorùbá. But the funniest part of it ni pé we have leaders, the so-called leaders, people that call themselves leaders. We have them here and there, political leaders, religious leaders, traditional leaders, and so on and so forth. We have them. None of them is ready to talk or to speak. Wọ́n kúkú ní sọ pé àwọn ò rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. But ìyẹn kọ́ la wá sọ. A rí wọn categorically. Máìdì mi dẹ̀ lọ sí August nígbà tí wọ́n mú àwọn kan tán mú wọn pẹ̀lú aṣọ sójà. More than 10,000 pieces of aṣọ sójà ní airport lẹ́kọ̀ọ́ bẹ̀yẹn. Ẹ̀yin tẹ́ mọ̀ sí náà ṣé mo parọ́ ni ẹ sọ náà. If it is a lie. NTA gbé, BBC gbé, BBC Yoruba, Channels gbé, AIT gbé, and some other televisions. Gbogbo wọn náà lọ sí airport níbi tó ti apprehend gbogbo kìnìún ẹ̀ tó ti seize yẹ. Including drones. Military grade drones tó kó wọlé pẹ̀lú aṣọ sójà. Àwọn ọ̀gá sójà dẹ̀ wà bẹ́ẹ̀ ó dẹ̀ ń dín náà pé àwọn ọmọ nípa ẹ̀. Imagine aṣọ sójà yẹn tán kó wọlé yẹn ẹ wọ àwọn tó máa kó sí lọ́rùn tó bá wọ̀ tọ́lẹ̀ tí ìbọn dẹ̀ wà lọ́wọ́ wọn báwo lẹ ṣe fẹ́ mọ̀ bóyá sójà Nàìjíríà ni wọ́n tàbí wọn ò ṣe sójà Nàìjíríà. You have to think and be wise. Think and be wise. Wàhálà ti wà láàárín everybody. Èmi máa sọ ni ẹni bá fẹ́ kó gbọ́ ẹni bá fẹ́ kó máa gbọ́. Tèmi ni pé be careful mọ ìrìn yẹn mọ movement yẹn. Wọ́n ti ẹ̀ sọ́tún àdẹ́sẹ̀ ni pé tí ọ̀dà bá dé shooters wọ́n máa pa ọmọ anybody ni. Wọ́n fẹ́ give order tó àdẹ́sẹ̀ jẹ́ pé wọ́n máa wọnú ilé wọ́n máa search inú ilé yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wọnú ilé wọ́n máa search. Ẹ tí ì rí kankan. Tẹ́ ń bá sọ̀rọ̀ fún yín
ẹ mọ̀ pé mi ò dédé ń jábọ́ mi ò dédé ń sọ nǹkan tí ò wù mí òní ò jẹ́ káwọn òní ò jẹ́ lérò mi ò dẹ̀ nídìí èrò ẹ̀yin èèyàn yìí ti tóbi mi ní dédé santi mi ò rí ẹ̀yin èèyàn dẹ láṣọ èèyàn ènìyàn ẹ̀yin èèyàn tẹ́ ẹ dúró yìí tá a fi bẹ̀rẹ̀ tẹ́ ẹ dẹ̀ dúró tá a fi parí yìí ẹ̀yin gangan láṣọ èèyàn mi tó ti tó ọmọlúwàbí mi. That is the first message. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lókè ọya ẹ tètè máa bọ̀ lé o. A tún pariwo o. The second message is for every ọmọ Yorùbá tó ń gbé nílẹ̀ Yorùbá. Tó o bá jẹ́ ọmọ Yorùbá tó ń gbé nílẹ̀ Yorùbá gbọ́ eléyìí o. Nítorí eléyìí message eléyìí gangan ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ètò yìí lẹ ṣe gbọ́dọ̀ share now. Mo fẹ́ fún yín ní 30 seconds or 1 minute kẹ́ fi share. I will be silent for that 1 minute. Share it more. Kí n tó fún yín ní message eléyìí. Àwọn ọmọ Yorùbá tó ń gbé ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ni mò ń sọ o. A minute. Share it. Thank you so much. Inú mi dùn mo ti rí ẹ bá mi pín ẹ ṣe ẹ jẹ́ kó rìn torí mẹ́sẹ̀gì tí mo fẹ́ sọ yìí látọ̀dọ̀ bàbá látọ̀dọ̀ olóyè látọ̀dọ̀ màmá àwọn ni mo fẹ́ torí wọn náà fi mẹ́sẹ̀gì yẹn síta tàbí ní ká sọ fún yín. Ẹ wá gbọ́ o mo sọ lẹ́ẹ̀kan mo ní anything can happen at any time. Àgbàdúrà ogun o mo ń tẹnu mọ́ gbogbo ìgbà báwo jagun kankan lójú tèmi rí mo gbọ́tàn ogun bàbá tèmi jà ó dé ó pàtàn fèmí mo mọ tán pè lógun ó yé mi ó jọṣẹ lọ. Now listen tó o bá jọmọ Yorùbá tó ń gbélé Yorùbá mo fọlọ́run bẹ́ẹ̀ má fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá má fi jẹun lásìkò yìí lọ máa ra oúnjẹ kó stọ ẹ̀ sínú ilé kó máa kíìpù ẹ̀. Ẹ gbọ́ lọ́rọ̀ oúnjẹ pamọ́ December after all December gan ti dé go and buy oúnjẹ sínú ilé ra gàrí tó o bá rà má gbé sí ilẹ̀ sìmẹ́ǹtì lásán tàbórí tiles lọ wá pákó gbé pákó yẹn sílẹ̀ kó o gbé gàrí yẹn lé lórí tó o bá preserve ẹ̀bẹ̀ yẹn ó lè lo ọdún kan ọdún méjì kò ní bàjẹ́. Lọ ra oúnjẹ gàrí ra rẹ́sì ẹ mọ̀ bẹ́ẹ̀ rẹ́sì tiẹ̀ ti dowó sí ra rẹ́sì sílé bágbára rẹ bá sì gbé rà á kó ra iṣu èlùbọ́ àwọn nǹkan tó bá lè rà pamọ́ lọ rà pamọ́ jéró ọkà bàbà àgbàdo gbígbẹ gbogbo àwọn kìíní rà pamọ́ oúnjẹ ní gbogbo ẹ̀. Ìgbọràn ó sọ̀jẹ̀bọ̀ níwú o à ń tẹnumọ́ ó dàbí eré à ń sọ ó dàbí àwàdà. Ìdí tí mo ṣe ń sọ ni wípé ẹ jókòó ẹ fọwọ́ yín lẹ́rán bí eléyìí ẹ wo Nàìjíríà fúnra yín kẹ́ fúnra yín kẹ́ conclude pé in the next 1 or 2 months kí ló lè ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí fúnra ẹ jókòó kó rò ó kó dẹ̀ determine fúnra ẹ. So ayé yín tí mò ń sọ mi ò sọ pé anybody fẹ́ wá jagun mi ò mọ̀ bóyá àwọn kan ń jẹ́ ológun mi ò mọ̀ pé àwọn kan ń jẹ́ kò sógun kò kàn èmi but ẹbí mi ni gbogbo ọmọ Yorùbá ìran mi ni gbogbo ọmọ Yorùbá iye kan mi ni wọ́n ọ̀rọ̀ ọmọ Yorùbá dẹ̀ jẹ mí lógún because ẹ̀yin ni mo pledge fún pé mi ò ní dà yín tí bá sọ pé mi ò ní da ìran Yorùbá léèdì ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ lọ́rọ̀ oúnjẹ sílé ra gàrí tó gbẹ dáadáa tó gbẹ wà nìkan bá dín kó gbẹ gbúrúkú dá sínú ṣaka preserve ẹ̀ sórí pákó ra epo pupa gbé sórí pákó kò ní bàjẹ́ bá gbé sí sìmẹ́ǹtì lásán láàrin oṣù bíi mélòó kan á bàjẹ́ gbé sórí pákó ẹ̀rọ oúnjẹ sílé ó ṣe kókó ẹ̀pọ̀n mi lẹ́dùn òǹgbẹ kò sí kankan ṣùgbọ́n ẹ̀rọ oúnjẹ lé ẹ̀rọ oúnjẹ lé ìgbọ́ràn sọ́jọ́ bá ríru ẹ̀rọ oúnjẹ ẹ máa lọ́rọ̀ oúnjẹ ó máa ń tẹnu mọ́ ẹ̀rẹ̀po ẹ̀rọ òwòwò
ẹ ra iṣu tẹ́ ẹ bá rà tẹ́ ẹ bá lérò pé ó máa kẹ̀ ó máa bàjẹ́ ọ̀nà tẹ́ ẹ fi lè preserve iṣu yín tí ò ní bàjẹ́ èmi mọ̀ ó dẹ̀ wà káàkiri ẹ lè tó bá jẹ́ yẹn lẹ fẹ́ fi jẹ ọgbọ́n ẹ̀ wà bó jẹ́ o fẹ́ máa ṣe jẹ ọgbọ́n tí wàá fi ṣe wà ká ìmọ̀ye ẹ̀ ó wà tí ò ní bàjẹ́ láàárín oṣù 6 ọdún kan ìgbọràn máa sàn ju ẹbọ rírú mi máa yí tèmi má pariwo ọdún ẹni létí má gbọ́ lẹ́yìn gẹ́gẹ́ ariwo bá ipa yìí màfọ̀nẹ́ ni yéé zókú má zókú gẹlẹ́tẹ́ o má kà fọ́tà mú mi o má rán wí o ẹ máa rà tẹ̀ lóde o màfọ̀nú kún yé tẹ́lẹ̀ o ṣùgbọ́n ojú lalákan fi sọ́rí o ẹ̀yà ara tẹ̀ lóde ra rẹ́sì ra gàrí ra èrè ra èlùbọ́ ra sẹ̀mó èkún ní ìwọ bá yára go and buy it and keep it at home. Preserve it very well, don't let it come and bàjẹ́. Ibi tẹ́ bá máa fi sí ẹ jẹ́ kí degree as in degree celsius ibẹ̀ yẹn kó wà ní minimum 1 tí ò ní fi bàjẹ́. Kò gbọ́dọ̀ gbóná jù, kò dẹ̀ gbọ́dọ̀ tutù jù. Tó bá tutù jù wàhálà ni, tó bá gbóná jù so ẹ mọ kán tẹ́ fi máa ṣe. Tó bá jẹ́ lè tẹ́ máa ti gbogbo window ibẹ̀ tilẹ̀kùn so that oòrùn ò ní máa wọbẹ̀ lọ. Ẹ bèrè. There is a way we can put you through. All I'm trying to tell you is that please ra oúnjẹ sílé mo fi Ọlọ́run ṣe ìbúra fún yín o mi ìgbàdúrà ogun o mo mọ tán pè lógun o ó yé mi o mi ṣe baby with my age if I can't differentiate between war and maybe let me say riots then I'm a stupid. Mo mọ ìyàtọ̀ láàrin war àti riot ìyàtọ̀ wà ní méjèèjì pọ́nbélé mo mọ̀ dáadáa ó yé mi ó jọṣẹ lọ so therefore I am not praying for war but àsọtẹ́lẹ̀ ẹni ogun àsọtẹ́lẹ̀ jàre ẹ parọ́ kẹgbọn o go and buy oúnjẹ sínú ilé ẹ oúnjẹ tó bá máa jẹ December jẹ kó mọ bọ ilé tí wọ́n fúnra rẹ̀ máa ó jẹ yẹn ní kó má rà kó má jẹ but you have to preserve. Buy food, keep food for ọjọ́ òǹgbẹ for ọjọ́ burúkú ó ti yẹ kó yé yín bí mo ṣe ń sọ bí ẹ̀nà ó ti yẹ kó yé yín ẹgẹnigi tó gbó bá gá gbọ́ngàn kó gó tègètègè lọ́gọ́raga ogo ń jẹgẹ sígílégé tó gorígi wígí pégé kọ́gọ́dúgù yìí tó gó pagarígí kò gò sẹ́rígẹ́ nigi tó gó mọ́gán ogo hungun tó gó lègè ṣẹ́gẹ́lẹ́gẹ́ nígínígí nàgẹ̀ jẹ́gẹ́rígí yàgà yìí ogo. So therefore, go and buy oúnjẹ pamọ́. Ìgbọ́ràn àmọ̀ràn tèmi nìyẹn. To round it up. Ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè òkun. Ojú ò mà ní tì yín o èmi a máa tẹnu mọ́ wípé àwa tá a wà ń lé la wà nù gbèkùn àwa la wà nù túmbú ẹ̀yin lè fẹ́ tú wa lẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́bí lára síbí tẹ̀dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ tán ń gbọ́ pàápàá jùlọ tẹ́ ń bá wọn sọ nípa Yorùbá nation tẹ́dẹ̀ ń dá yín lóhùn tẹ́dẹ̀ ń bá wọn jáde tán ṣe ẹ má ṣaláì dìde ìrànlọ́wọ́ fún wọn bójágbára báàgì ráìsì kan ní ra fún sọ fún pé lọ tọ́jú ẹ̀ má jẹ́ o keep it. Send whatever you can afford. A mọ̀ pé wàhálà lẹ ń ṣe nínú òtútù nínú ìdúró ẹlòmíà dúró di 10 hours. So mo understand ó yé wa but síbẹ̀ náà àìjẹun ọlọ́gìnì àbáná ṣe sọ kì í ṣe pé kíní kan so tẹ́yìn ò bá ti ẹ lè fi ti yín ẹ lè fi wé Nigeria is termed is doomed is finished. Kò sí kankan gba minimum wage yẹ 30,000 40,000 kò ra báàgì ráìsì kan náà a bag of rice is 50,000 51,000 whatever $50 ni mo lágbára $20 ẹ send yẹ sáwọn èèyàn yín àwọn olólùfẹ́ yín tẹ́ ti bá sọ̀rọ̀ nípa Yorùbá tí wọn ò ṣàgídí tí wọ́n gbọ́ tí ó dẹ̀ yé wọn ẹ fún wọn tó lọ bá dẹ̀ bless ọwọ́ ẹ tó lè afford láti rà á bóyá 10 kg ló fẹ́ ṣe Ọmọlúkà bá wa pín fáwọn yìí ẹ jẹ́rìí mi màá tún ṣe fídíò ẹ̀ tún rí
pé mo pín màá tún fún wọn ẹ lọ tọ́jú ẹ̀ náà sọ that is me ọ̀nà tẹ́ ẹ tún lè fi ṣèrànlọ́wọ́ nìyẹn o torí àwọn tá à ń sọ fún pé kán lọ oúnjẹ sílé yìí ẹlòmíì ó dín bí oṣù kan kò lè fọwọ́ sọ̀yà báyìí pé òun lè proud of 10,000 naira reality lẹ́gbọ́n lẹ́nu mi wípé oṣù parí ìtòhun lè fọwọ́ sọ̀yà pé òun ní 10,000 rèé ẹlòmíì ò ní bó bá jí láàárọ̀ kò sí ìròyìn he doesn't have any hope of from anywhere pé mo ní ìrètí pé nǹkan ń bọ̀ níbí kò sí wọ́n pọ̀ bẹ́ẹ̀ so ìdí tí mo ṣe padà sọ́dọ̀ ẹ̀yin tẹ́ wà lókè òkun nìyẹn kì í ṣe pé bóyá ó wù mí láti sọ but mo rí i pé mo gbọ́dọ̀ sọ torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín Ọlọ́run kẹ́ yín pẹ̀lú ọkàn ìṣoore ọkàn àánú bọ́lọ́run bá dẹ̀ ṣe fi sí ẹ lọ́kàn láti ṣe ẹ ṣe torí pé kí ni rẹ́rẹ́ máa fẹ́ rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ fẹ́ rún rẹ́rẹ́ máa rún mo ń sọ fún yín ni kò sí tí mo mọ̀ o I don't know anything all I know is that rẹ́rẹ́ must run that is my advice fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lókè òkun ní ilẹ̀ òkè ọya àti ọmọ Yorùbá tó ń gbé ní ilẹ̀ Yorùbá ń bí Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ojú òní tiwa ọmọ Lúkà ni mò ń jẹ́ ó tí ìpín ètò yìí ò pin jẹ́ kó rìn ẹ má bínú no time for call ẹ̀yin tí ẹ bá ń pe nọ́mbà mi tí mi ò bá gbé gbà pé mo wà lórí call mi just think about it mi ní gbé kan síbi kí n tún gbé kejì then there will be sometimes I will want to take care of some things tó bá pè mí tí mi gbé voice note sọ síbẹ̀ tó bá yẹ pọ̀rọ̀ tó fẹ́ kó ti wá ẹ̀lọ́ ọmọ Lúkà jọ pè mí ó ṣe kókó I have to talk to you send the message máa wo máa pè ẹ́ padà ẹ bínú pé ẹ ń pè mí pé mi ò gbé it's not my fault máa gbé tibí máa gbé tọ̀hún á dẹ̀ tàtẹ́ẹ̀nì sí nǹkan míì nínú ilé ẹ dákun ẹ ṣàánú mi tẹ́ ẹ bá ti pè tí mi gbé mẹ́sẹ̀gì lásán ti tó ọmọ Lúkà mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ please call me back it's urgent or it's important something like that máa pè yín please. ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ̀bẹ̀ là ń wojú Olódùmarè ẹ̀yin ọmọ Yorùbá ẹ ràn wá lọ́wọ́ ojú òní tìyín láyé láàyè o ó máa di wòrò sí wòrò ó di wòrò sí wòrò Sunday Ọlábíyì àgbòrò ó di wòrò sí wòrò ó di wòrò sí wòrò àrányànṣẹ́ wá gbé fún wọn náà ni kò sí problem lọ jẹun kó yó tó bá jẹun kó pè mí náà máa jẹ ń bẹ ṣé máa jẹ ń bẹ bú máa mú máa ó yé yín náà á ṣe kò sọ̀rọ̀ gbọ̀nrìrì lélẹ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ bá dójú ẹ̀ ó ti wá gbàgbé kó jẹ́ pásítọ̀ nígbà kí ni bá dún létí ẹ̀ gbó àbí eléyìí wà á rántí pé yéé ikú rè kí á ní wàá dìde ló jẹ́ pásítọ̀ níwájú ikú á gbàgbé pé pásítọ̀ ní ẹ̀ so ìmọ̀ràn mi nìyẹn fún yín o ẹni bá létí kó gbọ́ o mo ti sọ mo dẹ̀ ti tẹnu mọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá lẹ máa ń kọ́ tá a máa fi parí ètò bá mi kọ tiẹ̀ síbẹ̀ ẹ má gbàgbé o sátọ̀dé ọjọ́ mẹ́jọ ẹ̀yin ọmọ Ondo State ẹ̀yin ọmọ Yorùbá ojúlówó ẹ dìde ìrànlọ́wọ́ o afẹ́ anírálì nílùú Ìdànrè ẹ̀yin ọmọ Ìdànrè tẹ́ ń wò mí ẹ dìde ìrànlọ́wọ́ o ọjọ́ mẹ́jọ rálì wà Yorùbá rálì ní Ìdànrè sátidé tó ń bọ̀ ní Ìdànrè sátidé ọjọ́ márùndógún anírálì ní Ọ̀rẹ́ ní Òdìgbò local government Ọ̀rẹ́ àní mega rally náà ń bẹ ẹdẹ mọ̀ pé ìlú Ọ̀rẹ́ yẹn ìlú tó tóbi ni àní rally ń bẹ ẹ̀yin ọmọ Òdìgbò Ọ̀rẹ́ gbogbo yín káàkiri ẹ dìde ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ Òkàlẹ̀ ẹ dìde kẹràn wá lọ́wọ́ ànídìí mọ́tò ànídìí public address system tá a máa kó sínú dáínà àtàwọn mọ́tò tó máa kó wa lọ gbogbo ànídìí ìrànlọ́wọ́ yẹn ẹ ràn wá lọ́wọ́ ó di méjì then ní Saturday ọjọ́ mọ́kànlélógún that is on the 3rd of December ọjọ́ Saturday àkọ́kọ́ nínú oṣù December a ní another rally lọ́kà àkókò ìlú ọmọ Lúkà mo fẹ́ wo àrà tẹ́yìn ọmọ Yorùbá fẹ́ dáńjọ́ mo fẹ́ wo support tẹ́ máa fún wa lórí rally tí mo fẹ́ ṣe lọ́kà yẹn mo sáà ti bá yín ṣe lẹ́kọ̀ọ́ mo bá yín ṣe lógùn mo bá yín ṣe lọ́yọ̀ọ́ mo bá yín ṣe lọ́ṣùn mo bá yín ṣe lẹ́kìtì mo bá yín ṣe láwọn bíi ní Oǹdó kódà mo ṣe ní Ìlọrin mo ṣe ń Kogi yíwá wo àrà tẹ́ dà fún mi
rírà nílùú ẹ filẹ̀ ọlọ́run máa ṣe ẹ máa wòran ṣé rírà nìyẹn ọ̀gbálẹ̀gbára àwọn ènìyàn máa ríran wò ọlọ́run wá lè gbogbo kó wá jọ́jọ́ yẹn gangan ní declaration máa wáyé all before then ẹ máa wòran Ọmọlúkà ni mò ń jẹ́ ó yá kọ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ní kíákíákíá ó yá kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó tí ì kọ́ bó bá ṣe ń kọ́ máa pín kó dẹ̀ máa subscribe pín kọ́ subscribe like it love it tẹ́ bá wà lórí program tó ń ṣí ẹ tó ń pín tó ń ṣe tó o bá love o ràn ìrìn àjò yẹn lọ́wọ́ you must love share and comment bó ṣe wà nìyẹn God will bless you ojú òní tiwa Yorùbá nation now.